lórí ọ̀rọ̀ ìjà tó ń lọ láàrin gbajúmọ̀ òṣèrékùnrin tíátà ilé wa ìyẹn Fẹ́mi Adébáyọ̀ àtìyàwó rẹ̀ Iyán Aládùkẹ́ làwọn èèyàn ń gbàbẹ ní gbàgbà ọtí tí kálukú sì ń wí tẹnu wọn. arábìnrin kan sì jáde síta láti wá sọ̀kòrọ̀ sí Iyán Aládùkẹ́ o, ẹ gbọ́ ohun tó sọ. ẹ tó lè accuse Fúnkẹ́ tàbí ò lè ṣe fún. No, make it make sense. ẹ jẹ́ ká tún gbọ́ ẹ̀yin tẹ́ ẹ sọ pé ó kàn ṣe ni kò mean ẹ̀ for her to go into Fúnkẹ́ láti lọ accuse Fúnkẹ́ pé ó ń do Fẹ́mi. ó dẹ̀ sọ pé ṣé Fúnkẹ́ ṣe ni ṣèbí òun kàn accuse ẹ̀ ni. ẹni tó lè ṣe yẹn ẹ wá ní kò lè ṣe fún Fẹ́mi ó kàn sọ ni. Make it make sense. I don't like it. I just can call it spade a spade. Then I'm correct. I want to budget. But will not change. They believe there are some people that's gonna still support them. Imagine they should not need supporter. Me, they cannot support them. But stop patronizing nonsense. Stop manipulating nonsense. Stop. Don't go to Sonny. To buy chef on baba ko to chef Fẹ́mi, I don't care. But I got it Fúnkẹ́, ẹ jẹ́ ká tún gbọ́. Ẹni sùúrù. A dúpẹ́ tí nǹkan bá yẹn ti ẹ ṣe. Ẹ bí tó kí ló Fúnkẹ́ mi. Ṣé mo ká Fúnkẹ́ ni? Irọ́ ni. Ṣé wọ́n ti náà accuse ẹ̀ tó sáré pè mí tó ní ohun ọmọ máa ń kà. Wọ́n ti ṣe fídíò sí, mo ti sẹ́ǹdẹ̀ lórí direct message. Take out the Auntie Taro, mo deliberately láti máa gbé kọ́ yẹn because kí ni tí máa gbé àǹbára wa ṣe ká máa fi ẹ̀jẹ̀ sínú ká máa fi tutọ́ funfun jáde fúnra wa. Kí ló dé? Torí pé believe pé mo mọ̀ so much nípa yín. Torí pé believe pé ti sọ so much nípa ṣé ẹ̀ṣẹ̀ ni bí mo ṣe sọ fún yín pé àkíní kan mú ní the only thing torí pé ti àwọn nǹkan tẹ́ sọ fún mi kí ni àwọn nǹkan tẹ́ sọ fún mi. Ẹ fẹ́ pa ọmọkọ yín ẹ fẹ́ ṣe kí lórúkọ yẹn ẹjọ́ tó ṣe ọ̀rọ̀ yẹn ṣó dùn gbọ́lé. Èèyàn kan sọ pé kí ni Fẹ́mi ṣe tí girl yìí ṣe ń bínú báyìí because Fẹ́mi ń ṣe ṣìnà. Because Fẹ́mi ń ṣe ṣìnà ló ṣe ń bínú. Ẹ dẹ̀ má gbàgbé pé Fẹ́mi ò ń ṣe oníyàwó kan ó bá ń lé ni. Àbẹ́ gbọ́ mi. Ó bá ń lé ni. Obìnrin tó lè ṣe báyìí ó lè pa ọkọ. We are learning from this. We are not here to castigate her, but I will say it as it is. That is why I've been avoiding to interfere. Ẹ rí pé mo sọ̀rọ̀ sí marriage wọn. Voice note tí mo fẹ́ analyze. Because Fẹ́mi ń ṣe ṣìnà. Ibi tẹ́ ti máa mọ̀ pé torí Fẹ́mi ń ṣe ṣìnà ló ṣe ń bàjá. Ẹ gbọ́ tó sọ pé ṣé òun ò lọ accuse Fúnkẹ́ ni? Ṣé Fúnkẹ́ ṣe ni? Why will she do that? That shows she's evil. She's not a good girl. Àwọn àpòrọ̀ ọmọ ni tako ni. Àwọn tó máa wòyàn tó dẹ̀ máa parọ́ mọ́ ẹ. Àwọn tó ní ṣe nǹkan kan tó dẹ̀ máa ní o ṣe. No, mo fẹ́ sọ ti Fẹ́mi látàárọ̀. But ẹ gbọ́ mi. Ó ní ṣé Fúnkẹ́ ṣe ni? Ó lóun ṣe fídíò òun sẹ́ǹdẹ̀ sí. Ó ní kíákíá ni Fúnkẹ́ pé òun pa àti kò rí bẹ́ẹ̀ o. Ó dẹ̀ mẹ́pọ́ mọ́ yẹn ò ṣe bẹ́ẹ̀. Ó dẹ̀ lọ ṣe nǹkan bẹ́ẹ̀ yẹn fún. Kẹ́tó mọ̀, girl yẹn àti lọ jù fún Gistlover. Ẹ gbogbo ìgbà tí Gistlover ń drag Fúnkẹ́. Ṣé ẹ mọ̀ bí girl yìí ló lọ sẹ́ndì story fún Gistlover with fake profile? It can happen to anybody. I'm not here to me ṣe Judge Judy. Kò kàn mí pé nìkan gbé voice note síta. Ìwọ tó fẹ́ kọ́ gbé voice note ẹ síta and I don't gossip. Nǹkan tí bẹ́ẹ̀ sọ gbé síta. Ó ti ẹ̀ pè mí kò record má record. Ṣé mi fẹ́ bẹ́ẹ̀ gossip ni? Nǹkan tí bá lè sọ lójú ọlọ́rọ̀ mi ní sọ. Nǹkan tí bá lè máa sọ, máa ti sọ wà á ti mọ̀ pé mo ti sọ. Ẹ ló ń gbé voice note síta. Ṣé yẹn ni bone of contention ni? Ẹ gbọ́ ni, ẹ jẹ́ ká fi ti Fẹ́mi lẹ́sìn. Ẹ jẹ́ ká fi ti pé ó ti fún bàbá Bello stroke. Ti Fúnkẹ́ yìí, ẹ mọ iye èèyàn táwọn people máa ti báyé wọn jẹ́ ni. Ẹ mọ
mọye èèyàn táwọn pípì máa ti báyé wọn jẹ́. Àbíyàn Aládùká náà ó pẹ̀lú àwọn tó ń rànù Gistlover ni. Because bó mọ̀ pé Gistlover ti gbé kíní ẹ̀rí ṣe rántí. Few months ago ni tó ní Fúnkẹ́ àti Fẹ́mi tún ti fẹ́ra ṣe rántí. Ṣé gbogbo yẹn rántí wọ́n gbé gist yẹn ń gbà yẹn báyìí. Last year ni bí ayéli omi ó lè jó gangan ló lo fake profile because tó fi lè sọ síta báyìí. Olóma creep odidi family ẹ̀yin kan lè sọ pé ìbínú ló fi sọ ẹ má máa ṣe báyìí náà. Mo wá rí téèyàn kan sọ pé Ọlọ́run máa bá wọn parí èṣù ni àbẹ̀yà wèrè ni mi ń tú yìgì lóòótọ́ ṣùgbọ́n mò ń sọ fún yín sẹ́ tí ọmọ yẹn àbí bọ̀dá yín tó bá múrú voice note wálé ìgbéyàwó tóun ń fẹ́ ló sọ gbogbo kíní ẹ sọ fún mi ṣe máa ní kó yìí máa fẹ́ tẹ́ bá tiẹ̀ máa ní kó yìí máa fẹ́ ṣé ẹ̀ ní gbé lọ sí di àìlàlà ṣé ẹ̀ ní gbé lọ sí di àìlàlà kó lọ búra ìgbé tó bá ṣe kàfẹ́ nìkankan kó kú ẹ má jẹ́ ká máa ṣe báyìí. Ẹ wá ní ó kàn sọ ni no ṣó kàn sọ ti Fúnkẹ́ náà ni mo ń bí yín ni ṣó kàn sọ ti Fúnkẹ́ náà ni agbágbó kàn sọ tàwọn bàbá Bello ti Fúnkẹ́ yẹn ṣẹlẹ̀ because àrísítórì yẹn lọ́dọ̀ Gistlover lóòótọ́. Ìyẹn Aládùkẹ́ jẹ́ kí ni advice ẹ gbogbo pé kọ́ máa bẹ bàbá Bello pé o fẹ́ padà yẹn síbo wẹ́mi yìí dáadáa I don't give second chance because ẹni tó bá jà first chance tó tún gbà sínú ayé ẹ ó ń bọ̀ wá pa ẹ ni abẹ́ ẹ̀gbọ́n mi míṣọ́nù tí ò accomplish nígbà tẹ́jọ́ ọjọ́ rẹ̀ yẹn tẹ́ fi jà yẹn tó bá fún ní second chance tó bá fún ní second chance ẹni tó ti sọ pé I will cripple the family orúkọ tó protect yẹn máa bàjẹ́ ẹ jẹ́ ká máa bẹ̀rù Ọlọ́run. o fèsì Fẹ́mi tó ń bájà o tún mú family mọ́ kò jẹ́jẹ́ Fẹ́mi nìkan ló ń sọ̀rọ̀ ẹ̀ kí bàbá Bello má gbà padà náà bàbá Bello wá gbọ́ pọ́n fẹ́ fóun stroke wọn ò nílé kan lẹ̀ dòó fún ìyá Ìjìdé mọ́ bàbá ya fèrèfé ẹ wá ń ṣe Rúkà wá ń ṣe wọ́n lọ bá Fáṣọlá wọ́n lọ bá kí Rúkà ṣé wọ́n lè gbàgbó ẹ̀ ṣe bí wọ́n náà fọkọ̀ ọ̀rẹ́ ẹ̀ London àfáà tó fẹ́ London ṣe bọ́kọ̀ ọ̀rẹ́ ẹ̀ ni ẹ̀yà ara London ní tẹ̀ máa fọ́ níṣà ẹ máa lọ justify yìí nonsense. Ẹ̀yin èèyàn wa ẹ mà ti gbọ́ àwọn ọ̀rọ̀ yìí tí arábìnrin tí ó wà nínú fídíò yìí sọ nípa Fúnkẹ́ Akíndélé àti òṣèrékùnrin Fẹ́mi Adébáyọ̀ látàrí ìjà tí ó ń lọ láàrin òun àti ìyàwó rẹ̀ lọ́wọ́lọ́wọ́ yìí. Ẹ ti gbọ́ bí arábìnrin yìí ṣe wá give opinion rẹ̀. Kí ni ohun tí ẹ lérò lórí opinion arábìnrin yìí ẹ̀yin èèyàn wa? Must have been said out of annoyance ni pé kò cripple gbogbo family kò fún bàbá Bello ní stroke kó má lè dóyà Ìjìdé mọ́. ẹ̀yin èèyàn kí lẹ rí sí ohun tárábìnrin yìí sọ lórí ọ̀rọ̀ ìjà tó ń lọ láàrin Fẹ́mi Adébáyọ̀ àti ìyàwó rẹ̀ ẹ má gbàgbé àti like àti share fídíò yìí.